tóbìnrin bá wá mọ̀ wípé adé ńlọkọ̀ kọ̀yọ́ wọn máa kóró wà báyìí ọ̀yẹ̀wò fi alọ́kànbalẹ̀ jù báyìí lọ Ànábì wa sallallahu alaihi wasallama min hadith Abraham bin Shibil radiyallahu ta'ala anhu ó ń sọ́lọ́ ni innal fusaqa hum ahlun nar àwọn ẹnu mìíràn sóorí mórí kọ mọ́mọ́ jẹ́ lánàá ó ìní ìròyìn ẹmọ́ ọmọ náà wọ́n jẹ́ gbogbo ẹ̀dà tí ìláyà fífó lóore rẹ̀ pé kí a ní ọjọ́ kan tí bàtà mi jágbàtà mọ́ skúl ó sì yá mi bàtà kan kí ní ìjọ ìyá mi lówó lé kí ọmọ sán padà mọ́ náà ọtọ́dún mẹ́ta kí n tó sán padà ó 6,000 naira mọ́ sán 200 naira dánwò ìmí ń bẹ tí mo ti ẹ̀ fún mọ́ fún 50 naira ọgbà ó ọkàn mi sọ pé kò ní ìgbàjọ́ ọ̀rọ̀ jẹ́ mú 50 naira jáde owó tó yẹ kí n fi wọkọ̀ àwọn ẹ̀dà báhùn fún sáàkù nìyẹn ẹnu ọmọjẹ lánàá ànábì lọ́mọ náà wọ́n jẹ kí ilẹ̀ ya Rasulullah àwọn sọ̀hábà tí a yí pọ̀rọ̀sà ní pé mọ́nìlì fún sáàkù ànábì àwọn onírú ẹ̀hàn báhùn ànábì ni anìsà àwọn obìnrin ọ̀rọ̀ sì ń gbóná lọ ọkùnrin kabádì nínú sọ̀hábà ó ní ya Rasulullah òjíṣẹ́ ọ̀rọ̀ dákọ̀ àwa lasna ummahatina wa akhawatina wa azwajana pé bá wá lé àwọn obìnrin báyìí sí bá náà yá wá wọ́n náà láàrin inú àbísà ń rẹnu sí bá náà láwọn àǹtí wa àwọn àbúrò wa náà nù àwọn náà látó fẹ́ àsánì ìfọ́kùnrin àríbì ní mọ́mọ́ tí mọ́ sọ ó ń sọ lọ́wọ́ wá ṣẹ̀ wà sọ́ di méjì ó ní lakinnahunna idha u'tina lam yashkurna bí wọ́n fún wọn ní nǹkan wọ́n èdúpẹ́ tínú ẹni tó fún wọn èdùn wọ́n tún wá àrèmọ̀já kan àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ wípé èyí èmọ̀ wípé kí ní ọ̀tẹ́ ní ìlọ́rùn tàn àṣẹ tó bèé bá ń gba 10 million naira lójúmọ́ tó wá wẹ̀gbẹ̀ rẹ̀ ọ̀tọ̀ wẹ̀gbẹ̀ ó sì pá owó oúnjẹ òun yìí kò rí ẹlòmíì tí ó sọ fún pé kí lọkọ rẹ̀ wá ṣe yọ́ wà bọ́ sórí gọ́gù èlò ń Dangote fún ìyàwó ẹ̀ láàárọ̀ brigade èlò ní calculation tí fún ìyàwó rẹ̀ lóṣù ọ̀tẹ́dọ́lá yóò mọ̀ ẹwọ́dún gbogbo èrè rẹ̀ tó wá jẹ́ pé ń tọ́jọ́ rẹ̀ ojú pé 5,000 yàn fún sẹ́ pé yọ́ ọ̀rọ̀ rẹ̀ bí a ti sọ pé 5,000 náà ọlọ́run ọ̀fàbòsí owó tí àfáǹfẹ́yìn mi gbọ́ ẹni tó bẹ̀ ládùúgbò wa but mo gbọ́ kan rí Port Harcourt brajelili Port Harcourt wọ́n ń ṣẹ́ 10,000 yàn fún àwọn olójúmọ́ in tí ó mú lọ́nù Ànábì ní idha ahsanta ila ihda huna ad-dahra tó bá fi gbogbo ayé ẹwọ Ànábì ti gbogbo tó bá ṣe obìnrin láyé gbogbo ayé ló fi ṣe dáadáa sí thumma ra'at minka shay'a in kankan wá ṣẹlẹ̀ ńjọ́ kan pé bale wa ẹ fún mi kini láàárọ̀ inshallah ma get wa ní asiri lóbi téèyàn ti fi odidi kini o in tí ó sọ ní pé ma ra'at khayran minka qat ẹ̀sìn pèrè yín lọ́kọ ìyàwó yín ní di nǹkan láàárọ̀ ẹlò di asiri tí n bá kó tó di asiri nǹkan ayẹ ìṣe èèyàn rẹ̀ kèwàá ṣe pé obìnrin tàkọ́ lákọ̀ kèé ṣe pé wọ́n fẹ́ máa kọ́ ìwà inú ẹ̀jẹ̀ wọn lọ́wà tí nǹkan bá sì wà nú ẹ̀jẹ̀ kẹ̀yìnkẹ̀yìn àtọ́sẹ́ kò débẹ̀ awọ là ń fọ́ àbẹ̀jẹ́ là ń wẹ̀ ẹ̀ bá ń lọ ó dé ní wa idha ibtulina lam yashkurna wa idha ibtulina lam yasbirna bẹ́ẹ̀ sì ni bọ́lọ̀ ń bá gbádàn wóde obìnrin èégbà pátápátá ìyáwá ka ọmọ ọmọ kàṣàláìsì wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan èèyàn ọ̀bọ̀lọ́ ń dájọ́ ìyẹn ti mọ̀ pé wọn ò lè ní ládá kẹ̀kẹ́ lórí ọmọ tó kù wàláhì ní tó sọpọ̀ ó ní ọlọ́run ọmọ síkà tó ó síkà ó tó ọmọ fọjọ́ wájú hàn wà níwà máa náwó lé lórí níwà fi ṣùgbù ní fi ilé kéwú ó bá ṣe rí ọ̀sáyé rẹ̀ nígbà mọ́tọ̀ pé Nàìjíríà lórí ẹ̀ wà lẹ́hùn tó sọ àwọn kẹ́mí tó jú wà lọ ẹwà wé mọ́ Ọlọ́run
bẹ́ẹ̀ bá tún túrú wọn rí bí ẹ̀ ń pọ́ mọ́sẹ̀sẹ̀ kù ní sẹ́bá ń ráwọ̀ rẹ̀ iná ló jẹ́ wọ́n pọ̀ nílé àwọn oníṣègùn lójú wọ́n pọ̀ mọ́ obìnrin wo tí ẹ̀fẹ́ mọ́ tí wọ́n bá ní bá obìnrin ọ̀fẹ́ mọ́ tẹ́ bóyá báàbù lẹ́fẹ́ wí o bàláwù ni ó gbọ́ sí pẹ̀fẹ́ sọ yóò họ ni wọ́n èfẹ́ gbọ́ bá ti ń bẹ níbẹ̀rẹ̀ bàlá àti wákàmbẹ̀ ọkọ ohun ò ṣe nǹkan rí kí wọ́n yìn ẹjọ́ ní gbogbo ìgbà ọlọ́sàbọ̀ kan dọ̀ lójijì ọkọ̀ wá wọn lọ náà yẹn wá wọ́n sá ń so kó ń so ọkọ yìí ti kú ní ìsìn kìí sọ̀rọ̀ ọdún kan ẹ má fẹ́ kó para yìí bí ìjọ́ tó ọjọ́ ọ̀bà sí ìdí ẹ̀ lékú ó ṣe ní ṣùgbú bá ṣe kí àpò rájì ní ìrànlẹ́ wọlé àràbọ́rí àpò gàrí ní gbé wálé àpò èlùbọ́ ọmọ mímọ̀ sí wọ́nú ọbẹ̀ ní pàlàbà ìyọ́ lọ́lọ́tọ̀ wallahi ìbẹni sí ìsọ̀nù kéèsè pórí màdí ti mẹ́rọ̀dọ̀ ọkọ̀ mi ò kábà pé ṣe fọ́rífọ́rí ọ̀tọ̀ tó ní kéèsì fọ́rífọ́rí pẹ̀lú wọn o ẹmbá ti fẹ́ obìnrin tọkọ rẹ̀ kú tí ó sì kọ́lẹ̀ ó ní tí ó gbàlọ́dọ̀ Ọlọ́run àwọn tààjọ múra wa níbẹ̀rẹ̀ tí ó sì wà láì wọ́n ń sọ̀rọ̀ míì tínú èèyàn bá jẹ́ tí wọ́n fi ń ṣe fọ́rífọ́rí ká tó wá sọ ẹni tó jẹ́ pé irọ́ nípa òótọ́ ní ẹ̀yìn òkú ní mọ̀ kò burú alẹ́ àbúṣẹ́ kí náà wọ́n ti pààyàn lẹ́rìn bí ẹ̀mẹ́ta darí láàárọ̀ yìí kó sì jẹ́ pé ẹkún ní ẹjọ́ máa sùn ẹ̀mà bẹ́ẹ̀ fún lówó pé ọkọ mi ọlọ́mọ ìgbàbọ̀ rẹ̀ ìrẹ́ rẹ̀ fún mi lówó ni ẹfẹ́ fún mi lówó tó wá fojú ro àbúrò ẹ tún fajú ro àbúrò ọlọ́ọ̀dá o yóò ṣe bẹ́ẹ̀ tún wò pé ọ̀dà ẹ̀wájé máa kó rán àmà sí kódà sí ẹ lè jí àmà tèmi kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ wá kó wọ́n máa máa yálé mi ṣe mi èmi àmọ́ wá má sí rí mi yóò sọ bẹ́ẹ̀ torí ọlọ́mbó mo ti rásọ kan bọ̀ ní ọkọ̀ sáàsùn láìláìlá àbúṣẹ́ kí nẹ̀ ń bẹ lọ́rùn kọ̀dá lọ jàrí wọ́n láyé àjọ lọ ní èmi lọ́wọ́ rásọ 55,000 naira fún èmi ọlọ́mọ orí bá fún jẹ́ àbúṣẹ́ kí nẹ̀ ń tí sọ́nà lẹ́wọ́ kí mo fẹ́ fi tọ́mọbìnrin lọ́rùn o afáàbátún lọ sí istikhara lórí kájọ máa jẹun papọ̀ aláàrí náà ní tẹ́lẹ̀ náà ọya ohun ilé láti change sí báyìí ní ìsìn òun sáà ń wo ọgbọ́n tí ó fi ṣe kìnáwẹ̀ a máa jẹun pọ̀ ní ìsìn ni o wọ́n è jẹun jú ọkà tó gbọ́ ẹkùn ní ẹlẹ́bìlẹ̀bì dálẹ́ tí mo ṣe wàhálà òkèlè àbúṣàkì náà tóbi tó báyìí kí ló wá kù tẹ́bì wá jẹ́ kéèyàn ya àgbà kámú ṣé àfà bí ọba kọ̀ọ́lẹ̀ séèyàn ọ̀daràn náà àwọn ti kú ẹn tó bá wá ní ó sí ọlọ́nkúndú omi àbọ̀ ń bẹ̀ oríire ọmọ pé o in tó mọ̀ kọjọ ọmọ náà tí ó sì kọsẹ̀ níjọ Jábìrù mú ti ẹ̀dẹ́ ó sọ ní fàhálà bíkìrọ̀nì ànábì dáápọ̀ fàhálà bíkìrọ̀nì olóòtí lóbìnrin à kí lọ wádé bí adélébọ̀ kèèsé ìgbú ànábì dáa mánà rẹ̀ nú Jábìrù wọ́n wò pé adélébọ̀ ànábì mọ̀mọ̀dé mọ̀ sọ tùláìbù ha wá tùláìbùkà tèpè tó bá ń bá ṣeré eré tí ó yẹ náà nú kò ní jẹ́ eré tó ti ní ẹ̀sẹ̀nsì mìírí tí ó fi wá máa wò ó síra wọn pé àbúṣẹ́ kí ní èkí mi gírí báyìí ẹ̀tọ́ wà lọ́dẹ́ ìkaná sí wà lẹ́ẹ̀ẹ́sẹ́ kà ní àtúlé ìdí àti ìgbẹ̀kẹ́ náà lọ sọ̀nà àbírú òbí wà lílé sallallahu alaihi wasallam
wàtúdọ̀ híkù tó bá palẹ́rìn ẹ̀rín yóò pí ọ kò sí gbogbo ọkùnrin tó lè fẹ́ obìn tó ti ní ọkọ kan rí tó lè jarí ẹ̀tàn àti kó fìrẹ̀ lẹ́fọ̀ lọ iṣẹ́ jihadi ńlá ni sábà pé gbogbo ibi tí ó máa gọ sí kò ṣe é já kò ṣe kí ni o kò ṣe é já irọ́ nípa ẹ̀mà